Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí, ẹ̀yin tèmi. Ẹ̀yin èèyàn, ó tún ti ṣẹlẹ̀ o, wàhálà máa ti ṣẹlẹ̀ báyìí láàárín actress DAYO AMUSAN pẹ̀lú content creator kan lórí TikTok. Ẹ̀yin èèyàn, mẹ́wàá ń ṣẹlẹ̀, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀ nítorí actress DAYO AMUSAN máa ti bínú jáde wípé tí òun ò bá wọ́ arákùnrin yìí dé ilé ẹjọ́ tàbí tí òun ò bá fi ṣe àpẹẹrẹ fún àwọn tó kù wípé òun ò ní fi sílẹ̀. Ó sọ wípé ní báyìí wípé arákùnrin yìí ó máa mọ ibi tí ara ẹ̀ kù sí. Ẹ̀yin èèyàn, kí lẹ rí pé arákùnrin yìí ṣe náà? Ó ní wípé arákùnrin yìí ti jáde láti wá post fídíò òun síta nípa HIV status òun. Ẹ̀yin èèyàn, ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò yìí kí a tó tẹ̀síwájú. To a post I made in 2019 as regards my HIV status, and the reason behind that particular post as at then was the fact that I had my HIV status, of course, which was negative, and I then decided to post the results and also try to inform people out there that it is very, very important for you to know your HIV status, so that even if for any reason you find yourself positive, you should understand that you need to seek medical help and do the needful. Tó ẹ̀yin tèmi, ẹ gbọ́ nǹkan tí DAYO AMUSAN sọ nínú fídíò yìí, ẹ gbọ́ àwọn àlàyé tí ó ṣe tó ní wípé wọ́n post fídíò òun wípé òun ní HIV, wípé òun ti post fídíò kan rí ní 2019 èyí tí ó ní ṣe pẹ̀lú HIV status òun, wípé òun sì post fídíò náà nítorí wípé fún àwọn tí ó wà níta kí wọ́n lè máa ṣe test lórí HIV status wọn, kí wọ́n lè mọ nǹkan tí ó bá kàn àti ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé. Ṣùgbọ́n èyí tí èèyàn kan tún wá jáde tó wá gbé fídíò òun tó post òun tó sọ nǹkan tí òun ò ṣe. Ẹ̀yin èèyàn wa, actress DAYO AMUSAN máa ti bínú. Ó ní wípé òun ò ní gbà àfi wípé tóun bá wọ́ arákùnrin yìí dé ọgbà ẹ̀wọ̀n, tóun mú dé ilé ẹjọ́, tóun rí wípé òun fi jófin fún àwọn tó kù kí òun tó sinmi. Ẹ̀yin èèyàn wa, ṣáájú sí ẹ bá wa wo fídíò yìí kẹ́ gbọ́ nǹkan tí DAYO AMUSAN tó sọ nínú fídíò yìí. And make use of your brain when trying to put out content out there. Do you realize the length at which this video has traveled? Do you realize the deformation of my person and character by that video you stupidly and foolishly put out there without making your findings? Anyway, I'm sure by now, well, anything more to bag back, call you mamu number. By now, you will not more because I'm not going to let this slide. Tó ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí DAYO AMUSAN sọ, ẹ ti gbọ́ àwọn àlàyé tí ó ṣe, ẹ ti gbọ́ bó ṣe sọ wípé ọ̀rọ̀ eléyìí òun màrẹ̀ jẹ́ kó lọ bẹ́ẹ̀ o, àfi ìgbà tí òun bá fi ọkùnrin yìí tí òun fi jófin fún gbogbo àwọn tó kù. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ rò wípé nǹkan tí DAYO AMUSAN ṣe yìí, ǹjẹ́ rò wípé ó jẹ̀bi? Àbẹ̀rò wípé ó máa padà fi arákùnrin yìí sílẹ̀? Ẹ̀yin èèyàn, kí ni ẹ rò wípé ó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí? Ta ni ẹ rò wípé ó sọ fún arákùnrin yìí láti ṣe ohun tí ó ṣe yìí? Àbẹ̀rò wípé arákùnrin yìí kò wádìí ọ̀rọ̀ dáadáa kí ó tó di pé ó ṣe bẹ́ẹ̀ ni? Tó ẹ̀yin èèyàn, ohun tí ẹ bá lérò pé ó máa gbẹ̀yìn ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè fomi jómi tó rọrọ̀ lórí ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ó dàbọ̀.